barakatuh. Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Yorùbá kì í mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọn a máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o Ìgbò ìró wa ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bípẹ́ tó kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa gbóhùn mi. Arélumọ bí owó ọ̀rọ̀ yín náà ló tún dé tí ó tún lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ akandọ̀rọ̀ ayékòǹkòǹ ló kọ́ mi àjàwó àrò ni mi àwíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ̀kẹ́ ni mi ọmọ adó fọ́ ti lé gbẹ̀ngbẹ̀ng òtítà lé ọmọ arẹ́rù mẹ́sàn àárẹ̀ ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù yín tó fún pin bí ẹ̀gbọ́n òwúrẹ̀ ọmọ yẹnuyẹnu orin tí mo kọ́ play hun by popular demand ní kí n pè é torí pé ẹ̀gbọ́n mi kan ló send voice note sí mi láàárọ̀ yìí ìkànnì àwọn olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkòǹkò wọ́n ní orin kan ń bẹ tí mo ṣe fólóyè Sunday Adéyẹmọ pé orin ọ̀hún kí n dákun kí n máa bá wọn play ẹ̀ lórí program mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan n tí mo sọ fún wọn ni wípé mo dúpẹ́ lọ́wọ́ wọn torí ìmọrírì ni pé kò sí wàhálà màá gbìyànjú so ìyẹn ló jẹ́ kí n lọ wá track yẹn jáde ó nìkan kọ́ àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ well lẹ́tà kan ló tẹ̀ mí lọ́wọ́ fídíò kan sì tẹ̀ mí lọ́wọ́ fídíò yẹn mo ti ń ṣe bí ẹni pé kò ní túmọ̀ tàbí kọ̀ọ̀kan mi tàbí pé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn mi ò fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀ tipẹ́tipẹ́ but lo and behold ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún wá bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì ẹ̀ sí mi ẹlòmíín sọ wípé kò yẹ ká dákẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́ ló lésì nígbà míì tàbí ká pé gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹ jẹ́ kí n lo few seconds láti kẹ́dùn ikú àbúrò wa kan tó ń jó lórin fújì Mọ́tọ́lá ní Mọ̀rúfù òun náà lágbọ́rò òyìn ìbànújẹ́ láìpẹ́ yìí nípò dágbére fáyé ṣé bí kú ṣe pààyàn náà nù ó jíǹjìǹjì bí gbogbo á ṣe jí ó lọ síbi àríyá lónìí gẹ́gẹ́ bí ìròyìn tí ń tẹ̀ mí lọ́wọ́ ó délé ó wọ balùwẹ̀ ni wọ́n lọ ṣubú nù balùwẹ̀
Tọ́lání ṣe bẹ́ẹ̀ ní kò gbọ́ ọjọ́ ayé ẹ̀ ó fọmọ fìyàwó fi òbí fi ẹbí fi ará sílẹ̀ lọ. Ròyìn ìbànújẹ́ gbáà ni torí kí lọ́jọ́ orí ẹ̀ ó jẹ́ nǹkan tó dùnyàn tó báyàn lọ́kàn jẹ́. Ṣùgbọ́n alápàdúpẹ́ bí Ọlọ́run ọba mi ò sí. Adìẹ Ọlọ́run ọba ni gbogbo wa. Ó kó wa nú àgò ni. Ilé ayé tá wà yìí inú àgò ló jẹ́. Bàbá kádìẹ ẹnu àgò yìí tó bá mú wá ẹsẹ̀ láti nawọ́ mu. Ó ń dágbére fáyé lọ́ntì ẹnu. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo wa o. Adìẹ Ọlọ́run ni wá ní tó bá wù nínú rẹ̀ nínú wa ní mú pa lójoojúmọ́. Ẹni tí ó wà ní kú tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò sí. Àwáyé kú ò sí. Gbogbo àti dágbádá ẹ̀. Ọjọ́ tí kú ọ̀pá wá lẹ́nìkan kan mọ̀. Ibi tí kú ọ̀pá wá sí ni òye kó wá. Irú ikú tí ọ̀pá wá ni òye oníràwọ̀. Ẹni tí kú kàn ni ọ̀sẹ́ni tó lè sọ láàrin wa. N bá ti sọ̀rọ̀ débẹ̀ hàn ni mo máa ń rántí orin Aláwìyé Ẹ̀gbá. Táníkù kan kó wá wí. Táníkù kan kó wá sọ. Ẹ̀dẹ̀rí ìsẹ́ni fẹ́ kú. Bẹ́ẹ̀ kẹ̀rí ikú wá bẹ̀sẹ̀. So Mọ̀rúfù kọ́lọ̀hún ọba bá adẹ́lẹ̀ fún. Kọ́lọ̀hún ó mẹ́pẹ̀ burúkú kò lójú ẹ̀. Gbogbo tó fi sílẹ̀ kọ́wọ́ bàjẹ́ ọmọ kan kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bá wa dáàbò bò. Ẹbí ará kọ́lọ̀hún tù wọ́n nú. So mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí. Ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ Ìgbòho la fẹ́ sọ. Lẹ́tà kan tẹ̀mí lọ. Barkley, God bless you baba. Mi ò ní wáyé tì. Now, like I said, mo wá lẹ́nìkan sọ fún mi pé orin tí mo ṣe fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho kí n dákun kí n mọ báwọn play ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo ètò tí n bá ń ṣe kọ́ ni yóò jẹ mọ́ Ìgbòho. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ báyìí pé tí n bá ti fẹ́ ṣe program tó jẹ mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa máa play ẹ̀. Kò sí ní téèyàn kan ṣe fún Ìgbòho tó pọ̀ jù. Ìgbòho wọ̀ tí ó deserve jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nǹkan míì ni ó jọ lójú àwọn ẹlòmíì. So God bless you. Ẹ jẹ́ kí n sáré play àwọn tracks yẹn kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. God bless you. Bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá ń pín program yẹn o. Mò ń bẹ nínú àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ni o. Ẹ fún mi ní gift o. Ẹ ra sticker fún mi o. Ìbànújẹ́ ò ní kàn yín. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní dolówó àná ẹ̀ sì ní nàkan tán kẹ́ tó rí kan lágbára Ọlọ́run. Akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Ìgbò hero wá ní. Akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Lára 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 lára. Yorùbá kì í mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọ́n máa sáré ká
ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o. Ìgbò ìró wa ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú. ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ni. mo sọ wípé nínú orin yẹn mo ní Yorùbá kì í mọ yìí tiwọn tó bá bọ́ sọnù wọn máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o. nígbà tí Sunday Igboho ń bẹ láyé tó wà láàyè appreciate ẹ kì í appreciate èèyàn. ilé ìfáwọn ọ̀tá ẹ̀. la Ìgbòho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun. Kọlọ́run rọ ẹ̀bì àwọn tó búlọ̀ kan o. Ìgbòho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun. Kọlọ́run rọ ẹ̀bì àwọn tó búlọ̀ kan o. Now àwọn tíráàkì yìí ò dédé wáyé nígbà tí wọ́n kọlu ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni mo ṣe gbogbo àwọn kinní ọ̀hún. Ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kò má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. Ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kò má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. La 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 la. Ìjọba balẹ̀ ẹ̀jẹ̀ o ìjọba jalè wọ́n pànìyàn ìjọba wọlé rẹ̀ lóru ẹni tẹ́ kó ní ẹjù sílẹ̀ o. Ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kó má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́. Agbẹnusọ ló mà jẹ́. Now ìkan wà ń bẹ̀ ẹyọ kan gbére lókùn tí mo fẹ́ play o. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àyíká náà charity ìdí nìyí 13+1 612 512 9313 Duplam Charity quality of life for people worldwide. Nà gbàdúrà tí wà ń bẹ̀. Mi ò ní pẹ́ rárá o. God bless you sir. God bless you ma.
Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtún gún máa o. Sunday Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtún gún máa o. La 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 la. Gbogbo ọmọ Yorùbá ṣẹ́gàlájú sílẹ̀ lẹ́hùn wí o. Ogun Fúlàní ti dé bòde akíkanjú kan ò lè dogun sẹ́ sẹ́nìkà ti Ìgbòho lẹ́yìn o. Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi ń sọ pàdé gún náà fi ń pàdé òtún gún mọ́ o. Now, God bless you. Ẹni tó ní kí n play ẹ̀ mo nígbàgbọ́ pé mo ti tẹ́ wọn lọ́rùn báwọn. Now mo wá ní mo rí lẹ́tà kan gbà fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho. Òye yé mi pé lẹ́tà yìí ó ti dọ́wọ́ olóyè Sunday Ìgbòho ṣùgbọ́n mo fẹ́ kó wà establish for future reference. Méjì ló pín sí ìkan wọn ya fọ́tò olóyè Ìgbòho síbẹ̀ tí máa rí gbogbo ẹ̀ ní orí picture topic program yìí. Olóyè Sunday Adéyẹmọ aka Igboho Òòṣà, you have been castigated for creating a content as if it is illegal to create content. Because àwọn èèyàn kan sọ pé content creator ni Igboho, àwọn tó bí àwọn lẹ́tà yìí lélẹ́yìí. Let me assure you that every ojúlówó ọmọ káàárọ̀ oòjíire are enjoying your content. Honestly, we are enjoying it. Torí pé àríṣe láríkà ń bàbá àrègún. It inspires others to do likewise. I feel you need to hear it from some of us who have been privileged to interact with you these last few years. That your people appreciate your efforts and the person you are becoming. May history remember you for good. You can be assured of one thing: with what you have done and keep doing so far, that no one can accuse you that wọ́n fi ẹ́ joyè àwòdì síbẹ̀síbẹ̀ ò gbé adìẹ. You remind me of the saying that abínibí yàtọ̀ fún ability. There is always going to be the difference between gold and a copper. Àlá tí ń fi oko ọ̀lẹ hàn. May Elédùmarè continue to uphold and guide your path. Jagunjagun yàtọ̀ sí janujanu. Jagunjagun yàtọ̀ sí janujanu. Lóògùn ọ̀fẹ́ o. Ọmọ òrìṣàrà yìí bí Ògúndàmọ́lá. Ṣàngó bí yóò Gèdèǹgbé agbógun gbòòrò of Ìjẹ̀ṣà land. Ẹni tó kọ ìyẹn nu. Okay, ìkan wá látọ̀dọ̀ àwọn Yorùbá Nation Global Directorate. So ìyẹn gangan ló gbé mi wá pàṣẹ. Mo kàn fìyẹn sí adjournment ni bí àṣà àwọn ìyá wa. Òní ni 18 July 2026. Òní náà ni wọ́n send ẹ̀ sí mi. Now, láti Yorùbá Nation Global Directorate, òmìnira àti ìfọkànsìn ló wà lára logo wọn. 18 July 2026, Dear Chief Sunday Adisa Adeyemo, nísàlẹ̀ bracket Igboho Òòṣà. On behalf of the Yoruba Nation Global Directorate, we write to express our profound appreciation for your exceptional courage, unwavering resolve, and steadfast commitment to the defense of the Yoruba land and the welfare of the Yoruba people. Your courageous actions, inspired by a deep love for our ancestral homeland, have rekindled hope and confidence among Yoruba sons and daughters, both at home and throughout the diaspora. At the time when words too often outweigh action, you have consistently demonstrated that genuine leadership is defined by conviction, sacrifice, and decisive action. You have become a source of inspiration to Yoruba hunters, patriots,
and all those committed to preserving and defending the heritage, dignity, and security of Yoruba land. Every generation produces its own akọni, its own distinguished hero. Okay, ibẹ̀ náà ni Yoruba Gbo hero wa ni okay, its own distinguished hero. This generation has proudly recognized you as one. Your fearless leadership in securing Yoruba lives and properties serves as a reminder that true heroism is measured not by rhetoric but by selfless service and courageous deeds. We are particularly encouraged that your name will stand alongside those of the great Yoruba warriors and patriots whose sacrifice shaped our history. Figures such as Balogun Oderinlo, renowned for his role during the Yoruba Fulani conflicts of the 19th century, Ogedengbe Agbogungboro, the celebrated commander of the Ekiti Parapọ and Yoruba allied forces, and many other illustrious sons of Yoruba land, whose legacies continue to be honored through our history, monuments, and oral traditions, exemplify the enduring spirit of Yoruba courage and resilience. What distinguishes you even further is your refusal to indulge in the politics of pointing accusing fingers. Rather than castigating our referred Kabiyesi, our political leaders, or indeed the Yoruba people in this highly perilous time, you have consistently chosen the more demanding part of constructive engagement. The cooperation and the authority of the Nigeria federal government of Nigeria legitimized your actions, your willingness to work alongside our traditional institutions, political leadership, and the Yoruba people, while remaining accountable to those you serve, demonstrates uncommon maturity, courage, and statesmanship. It is this approach that makes you one of the most courageous and exemplary leaders of our generation. You are no ológun ríkúsá. You are ọmọ akin tí kò sójo, ọmọ ọkọ tó jẹ́ ogun fún ọmọ àlè. Your principled, disciplined, and lawful approach to safeguarding and restoring security within our ancestral homeland is both commendable and exemplary, reflecting a commitment to justice, unity, and the rule of law. In recognition of your exemplary leadership and distinguished service to the Yoruba nation, it is our humble opinion that your statue shall one day stand across Yoruba land as a memorial and message to our youths and unborn generations. We believe such recognition will appropriately reflect your immense contribution to the protection, dignity, and advancement of Yoruba land. We pray that Eledumare will continue to strengthen, protect, and guide you in all your endeavors. May Eledumare grant you free wisdom, sound health, divine favor, and enduring success in the noble cause to which you have dedicated yourself. Please accept our sincere gratitude for your selfless service, sacrifice, and unwavering dedication to the Yoruba nation. Yours faithfully, Jagun Olatayo Ogedengbe Agbogungboro, Secretariat, for and on behalf of the Yoruba Nation Global Directorate. Wọ́n fi contact wọn bẹ̀. Tó mo mọ̀ wípé ẹni tó sẹ́ndí ẹ̀ sí mi mọ̀ wípé wọ́n jẹ́ iṣẹ́ wọn láì fọ̀tápè, láì fi tọ̀tẹ̀ sí, láì rántí ọ̀rọ̀ àná, ká lè rẹ́nìkan àbá ṣeré. So ìdí náà nu tèmi náà ò fi rí nírí pé mo tó tán mo mọ̀ tán tàbí èmi mo tó báyìí mo dà báyìí bí kì í bá sórí ọ̀fẹ́ àtọ́lá Ọlọ́run. So iṣẹ́ Yoruba Nation Global Directorate nù o. Now, having said that, fídíò kan jà rìnrìn lórí ìtàkùn ayélujára. Arábìnrin kan oníbẹ̀lẹ́nu bíi tẹyẹ báyìí, olórí burúkú àtòkò wá balẹ̀jẹ́ ọmọ ìrankíran kan báyìí. Bẹ́ẹ̀ mi ṣe rí mo mọ̀ pé kò lè lọ́kọ ńlé àkọ́kọ́ nu.
kò lè lásọrí lórí ìkọ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ẹ ń bá ti rí ó ti mọ̀ páyé rẹ̀ ti bàjẹ́ irú wọn là á pè lẹ́ni títí ẹ ti jóná kò ní kó ná mọ́ ti wá lọ́kàn rẹ̀ ó rò pé òun fẹ́ kó ná mọ́ ti olóyè Sunday Adéyẹmọ Àdìsá ọmọ Aládìkún but unfortunately ikú tí ó pàjá ní fámú ńgbà wọn ní ọlọ mẹ́kùn wá láàyè kó wá fi bọrí because jẹ́jẹ́ Ìgbòho ni Ìgbòho ń ṣe tiẹ̀ ẹni ara kan ní jíjú awo ẹni tí bá wọn ní ìyá mi á ní bí wọ́n bá fọ̀lẹ́ lọ tàbí tí wọ́n bá pè ọ́ lọ́mọ àlè jẹ́wọ́ ọmọ ọkọ to the best of my understanding gbogbo àwọn tí wọ́n jánu yìí bó bá jẹ́ pé lóòótọ́ wọn lágbára kí wọ́n ń sọ nínú gbó ẹjá gbọ́rọ̀ lẹ́nu woman yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sẹ́ndì ẹ̀ sí mi bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n lọ yẹ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sù ẹ̀ sí kóòtù torí àwọn ọ̀rọ̀ tó sọ jáde ń bẹ̀ mo wá ní Ìgbòho ká gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí Ìgbòho máa rí nírí pé oúnjẹ nu ara ẹ̀ ń yà ni lóòótọ́ a lè ráwọn ẹgbẹ́ ajìjàǹgbara tó yẹ kó take a up ṣe pé ká dúró dè Ìgbòho nìkan woman yìí gbójú ẹ̀ síta nítorí lọ́bẹ̀ tí wàrú ọwọ́ ẹni tó rán olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níṣẹ́ dé tòrutòru lójú ẹ̀ rí tó fi ń sọ níta gbangba bẹ́ẹ̀ tó fèsì fóònù excuse me tó fèsì fóònù tó lanu pọ̀ngàlà bí ajágbẹran lẹ́bu tó jẹ́ pé ìdọ̀tí ní jáde lẹ́nu ẹ̀ kì í sọ̀rọ̀ because bóun náà ṣe wáyé nìsín ó náà máa láwọn ọmọ àwọn ọmọ rẹ̀ sì ń wòran báyìí ayé rẹ̀ sì ń polúkúrú musu báyìí ṣé táwọn ọmọ ẹ̀ náà bá gbọ́ nǹkan tó ń sọ síta kò lè lọ́kọ ńlé tó bá lọ́kọ yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ṣé wọ́n ní wá ṣe nǹkan kan báyìí ṣé kí n ṣe bó lórí burúkú ẹ̀ ṣe wà nísìn ẹnìkan kan lè déédéé gbé fóònù sí wájú tàbí ara wọn náà ni ó sì lè já wọn tí wọ́n fún ní 5,000 naira pé kóró ń rò fọ́ ní ọjọ́ mọ nǹkan tí ń sọ mọ́ ẹjá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kẹ má bàa rò pé àjọ òun làwí kò dá adẹ́n tí ń bùyàn báyìí àtọ́jú ẹ̀ pamọ́ ni. Gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o. ṣé ń gbọ́ ìgbà tó mọ Sunday Igboho nílùú Ìbàdàn ajachin ni o ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ tó bá wà establish kò tí ì sí tó pọ̀ jù ń bẹ̀. fún lówó kó lọ pààyàn ni. wọ́n máa ń fún lówó pé kó lọ pààyàn ni ẹ mọ̀ bá nóòtì ẹ̀ o ó yẹ kó ṣàlàyé àwọn tó ń fún Ìgbòho lówó kó lọ bá pààyàn àwọn èèyàn tí wọ́n ti pa lójú ẹ̀ ó yẹ kó ṣí ní sísẹ̀ntẹ̀lé fún wa. Ọlọ́run lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. ẹ máa gbọ́ lórí burúkú ó ní Ìgbòho lọ sínú oko kò lọ sínú igbó ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn ńlọ everybody mọ̀ oyún inú mọ̀ àṣẹ ìdí mọ̀ ẹnìkan kò lè ṣẹ̀ṣẹ̀ sọ pé báyìí ni Ìgbòho ṣe rìn ní tí ń bí èmi nù ni pé kí ló bí gbogbo eléyìí loyalty sí ibà Gani Adam náà ni èmi ò rò pé Gani Adam lọ́rùn ilé iṣẹ́ mi ò lè ever establish ẹ̀ bẹ́ẹ̀ pé Gani Adam lọ́rùn iṣẹ́ lọ́kàn wọn wọ́n bí lè pa wọn ń gbèjà Gani Adams. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́. ó lóun jẹ́ Kẹ́hìndé Díyàolú o ẹ má bá nóòtì ẹ o. ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá. wọ́n jẹ́ ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá kò tún lè dábúlé Ẹ̀gbá kan gbé dáadáa Abúlé-Ẹ̀gbá. Ìgbà Gani Adams. Abúlé-Ẹ̀gbá Ìgbà Gani Adams ok bó bá jẹ́ ìyá Oòduà wọ́n jẹ́ àwọn ọmọ gbé gẹ́gẹ́ bí abiyamọ tó pe rẹ̀ níyà Oòduà èyí ṣe bọ́nú gbó kó o lu agbára tẹ́ ẹ ní láti lọ́ọ́ fi gba àwọn ọmọ yẹn padà tàbí láti ẹ̀ fi gbìyànjú díẹ̀ kí ló dé tó jẹ́ pábúlé-Ẹ̀gbá ló ti ń panu tókítókí kí ló ṣẹlẹ̀ lábúlé-Ẹ̀gbá kò sígbó lábúlé-Ẹ̀gbá. so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀. awuyewuye kí ni ń lọ lọ́tún tí ń lọ lọ́sì. ó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù. kí ni Sunday Igboho ṣe tó ń ti ń pọ̀ jù
kẹ́ni Ìgbòho ṣe níjọ́ wo ni Ìgbòho jáde tí Ìgbòho bú ẹnìkan tàbí tí Ìgbòho jáde tí Ìgbòho sọ̀rọ̀ ń pa ẹnìkan Ìgbòho ń ṣe tọ̀dọ̀ ẹ̀ fúnra lára ẹ̀ kí ní ń ka àwọn èèyàn wọ̀nyí lára. Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni ìgbà tó lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa òun máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹ́ ní jáwáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ó fẹ́ ní òun náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe bíbá Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n ń ṣe illiterate. now Ìgbòho fẹ́ ní followers point of correction Ìgbòho ní followers tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìbà Gani Adams bàbá tí ń ní jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó léńjọ́ ogun dé jagunjagun ni wọ́n bọ́ta àrí wọn ẹni abájẹ́ làwa mọ̀mọ́ lólóore ẹni tá a bá rí ńlá rí ẹni tá a rí àmọ́ àrí. Because illiterate ni Sunday Igboho. Illiterate ni Sunday Igboho. According to this òpònú ayírádà ewúrẹ́ sojú bẹ́lẹ́kẹ́ ọmọ ìrankíran ilé onípàrágà kan ni lóòótọ́ kò yẹ ká dá lóhùn ṣùgbọ́n yẹ ká kì í lóríkì ọ̀rọ̀ tó sọ yẹn amaze mi kí náà ń pè ní illiterate kí làwọn èèyàn kan ń pè ní illiterate kí lẹ̀yin kan ń pè ní illiterate bó ṣe yé mi sí majority believe pé ẹni tí ò lọ sílé ìwé ni wọ́n ń pè ní illiterate no ẹni tí ò kàwé tí ò ka ọpọlọ ní illiterate because ọpọlọ ju ìwé lọ ń gbà mí sorry to say odò láyé Àrẹ̀mú mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o mo ti kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o ìwé yàtọ̀ ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó kàwé ní gba graduate ṣiṣẹ́ illiteracy dà ń bẹ̀ hùn bẹ́ẹ̀ ṣe wínú MC Olúọmọ kọ̀kàwé ìyẹn kúkúrú ẹ̀ wá ń pẹ́ ní gígùn ránṣẹ́ what an achievement so ti rí Ìgbòho ẹni tí ń sọ̀rọ̀ yìí kò lè dẹnu géètì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọ́ wọlé ó tún lè wọlé Ìgbòho lójú àánú wọ́n lè kọ́ wá tọrọ báárà ni Ìgbòho lè pé ẹ bá ń fún ní nǹkan kébi ọmọ pákú yes bó ṣe wà yìí I can say that categorically now wọ́n ń pe wèrè ní wèrè ní wọ́n fa pé ewúrẹ́ jiyàn wọ́n ń pe wèrè ní wèrè ní wọ́n fi ta àgùntàn jẹka wọ́n ní wèrè ní ó ń gẹṣin lọ́sàn-án gọmọ èèyàn lóru Sunday Igboho lọ fẹnu pè báwọn ni wọ́n ń pè ní literate kò kàn bá dandan kéèyàn gba certificate jáde ní school ẹni tí ń pe Sunday Igboho ní literate kí ló ń gan kò lè dá Gani Adams pé igba Gani Adams kò lè dá abúlé Ẹ̀gbá pé kọ́dánmọ́rán abúlé Ẹ̀gbá láìsí conductor abúlé Ẹ̀gbá Àwórì U-turn abúlé Ẹ̀gbá Àwórì U-turn abúlé Ẹ̀gbá Àwórì U-turn bí èèyàn bá ń sáré pé àwọn tá a ṣe kọ̀ǹdọ́rì la lè mọ́ so kí ló lè prompt woman yìí láti jáde ok now ńgbà tó bá sọ pé Sunday Igboho illiterate ni tó bá kàwé ní tí Igboho achieve láyé kò lè achieve ẹ̀ with due respect sí ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí Igboho bá kàwé tó bá jẹ́ graduate kò lè ní tó ní yìí torí tó bá jẹ́ graduate ní tí ó wà lọ́kàn ẹ̀ ní bó ṣe fẹ́ ṣiṣẹ́ ń bank bí ó ṣe ṣiṣẹ́ ń company bí ó ṣe ṣiṣẹ́ ń factory kò sì lè ní tó ní ṣùgbọ́n lo and behold kọ̀kàwé ọmọ gómìnà kọ̀kàwé ọmọ ààrẹ kọ̀kàwé ọmọ inspector general police ọmọ gómìnà tó pọ̀ ọmọ àwọn èèyàn ńláńlá tó pọ̀ kò sì kàwé
ẹ wá béèrè lọ́wọ́ òpònú pé kí láǹfààní ìwé kíkà gan-an, kí láǹfààní ìwé kíkà gan-an? Ìwé dá o, ìwé dá láti mọ̀ ọ́ kọ mọ̀ ọ́ kà. The best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Ẹ gbádùn mi, best education, ẹ quote mi anywhere, best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Màá wá yọ àwọn tó jẹ́ pé tertiary institution help, màá yọ sọ́tọ̀ fún yín. Àwọn tó lọ ṣe nursing, àwọn tó ṣe science, àwọn medicine, àwọn tó ṣe law, àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé number 1 kọ́ọ̀sì wọn ọdún 6 ọdún 7 ni. 2 wọn ò kí manage cut off mark láti wọlé ìwé. Admission wọn máa ń wà strict. Àwọn yẹn ló ń kẹ́kọ̀ọ́ ní school. Sorry o, àwọn tó kù ń kẹ́kọ̀ọ́, ẹ má sì mí gbọ́ o, ṣùgbọ́n tá à ń kọ́ ní higher institution kò wúlò fúnlé ayé wa mọ́, yàtọ̀ sáwọn tí mo sọ yẹ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Reason ni pé education Nigeria ó dìgbà táwọn tó wà ní ìgbọ̀nù ètò ẹ̀kọ́ tí wọ́n bá ṣàtúnṣe sí ní higher institution. Ẹ má jẹ́ kí akẹ́kọ̀ọ́ ṣe ju kọ́ọ̀sì méjì lọ, ní kọ́ọ̀sì kan kọ́ má ṣe ju subject méjì lọ. A lọ ń jẹ́ kákẹ́kọ̀ọ́ ṣe 16 subjects, 12 subjects, 15 subjects ni ò jẹ́ kí àwọn expert ó jáde, because kò rọrùn fún ọ láti kàwé 10. Àfẹ́sẹ̀ sáàmù nísìn àwa fẹ́ ṣe 10 subjects within a course. Láti ka ìwé 10 subject 10 ó máa fẹ́ dorí èèyàn rú. N ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń dọ́gbọ́n sí nílé ìwé ni. Ní ó jẹ́ kán lè fojú sí nǹkan tán kọ́, ní ó jẹ́ kán lè fọkàn sí, ní ó jẹ́ kí wọ́n mọ̀ ọ́n. N ló jẹ́ pé certificate nìkan wọ́n ń gbé dání. So now mo wà amazed ngbà tí mo gbọ́rọ̀ tí MC Olúọmọ sọ. MC Olúọmọ ní wọ́n lòun ò kàwé, ṣùgbọ́n lónìí ó ní national chairman àbí national president NURTW. Àbújá lolúọmọ wà ó, kò sí kàwé. Tí Olúọmọ bá kàwé kò ní ṣe conductor, tí ó bá ṣe conductor kò ní débi tó dé lónìí. Ó wá mọ̀ bí tó múnú mi dùn jù. MC ní àìkà mọ́ fọ́lọ́mọ o, ó ní wọ́n lòun ò kàwé, ṣùgbọ́n gbogbo àwọn ọmọ òun àìkà mọ́ fọ́lọ́mọ o 15 àbí 16 ó l'Amẹ́ríkà ni wọ́n wà tán ti kàwé. Gbogbo àwọn tó ti jáde, àwọn tó ti graduate, Amẹ́ríkà wọ́n wà. Lo and behold, my lovely brothers and sisters, èmi àti ẹ tá a lá kàwé aworímọ àkálóòtọ́, mélòó ọmọ rẹ ní ń bẹ l'Amẹ́ríkà, mélòó ọmọ tèmi ní ń bẹ l'Amẹ́ríkà? N ò tí ì tẹ sọ́ìlì Amẹ́ríkà rí. Ìyá yìí èpè kọ́ kìí ṣe pé èèyàn ròyàn pin, bó bá lọ sí Amẹ́ríkà lójú àlá ni. Orílẹ̀-èdè tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho tí ì dérí kọ́pọ̀, kò sọ ọmọ tí ẹ̀ kankan náà ní Nàìjíríà. Àwọn tó wà ní Canada, àwọn tó wà ní Germany, ó dẹ̀ ń pè ní literate. Ńgbà tí mo understand àwọn èèyàn tí mo ń bínú ẹ̀dá, mo máa rí pé àwọn tí kìí tó èèyàn ni mo ń bínú èèyàn. Ilé ìsọpọ̀ ń gbìjà Gani Adams. Ǹdẹ̀rẹ́ nìkan tó rí ibi tí Sunday Igboho ti jáde sí kámẹ́rà tí ń bú Gani Adams rèé. Olólùfẹ́ alátẹ̀lé wọ́n lè gbìjà ẹni tí wọ́n ń tẹ̀lé. Ayé la ti bá. World Cup ń lọ lọ́wọ́ nísìn, àwọn fáǹsì Ronaldo, àwọn fáǹsì Messi wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ara wọn. Messi ọmọ mẹ́ni kankan rí, Ronaldo ọmọ dẹ́ni kankan mọ́. Ńgbà tí ń bá ń jà nítorí Messi tó jẹ́ pé gbọ̀nàgbọ̀nà lolúwa rẹ̀ fi jù lọ, àbí Ronaldo tó jẹ́ pé gbọ̀nàgbọ̀nà lolúwa rẹ̀ fi jù lọ. Ṣùgbọ́n tó yẹ jẹ́ pé téèyàn bá achieve 5% nínú tán achieve láyé, òun tó ń ti ráyé wá ṣe ní mọ̀ bá wọn jà lónìí nítorí ẹ̀. Gani Adams tẹ̀sùnkún nítorí ẹ̀. Gani Adams ti ráyé wá already, ó ti ráyé gbé already, ó ti ráyé lò already. Èèyàn bá sunkún kó forí gúnlẹ̀
Gani Adams ti wálé ayé ó ti achieve. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ́ fẹ́ para yín torí ẹ̀ ntí ó jẹ tí ó mu ntí ó nà tí ó lò tí ó ìdàgbà tí èdògbò ó ti wà ńlẹ̀ ìlànà ẹ̀ ti wà ńlẹ̀ fọmọ Adéyẹmọ wọ́n tẹ́ fẹ́ para yín lé lórí. Ojú ọ̀run fẹ̀ ó tẹ́ yẹ́fò láì fara gúnra wọn kálukú wa lè ṣe tó bá wù ú lásìkò tó wù ú tẹ́nìkan kò ní díẹ̀ nìkan kan lọ́wọ́ òwe fún òwò lọ́rùn. Ṣé rí content tẹ́ni Ìgbòho ń create un àwa like ẹ̀ because content creator làwa náà àwa enjoy content bó ṣe ń create content yẹn ó múnú wá dùn ó mórí wa yá ó mórí wa wú àwa náà fẹ́ dàbí tiẹ̀ yóò wá ká especially me ìmọ̀ ń wù mí gbé ẹni pé kàn sọ fún mi tán bá ń lọ kémi náà tẹ̀lé wọn kájọ lọ create content ń bẹ̀. So ẹni tó bá tó náà bá dẹ̀ ní grace láti create content ẹ jẹ́ ó create ẹ̀ kálukú wa ló ní fóònù tó lè fèsì ẹ̀ kálukú wa ló lè gbé fóònù lábúrò àtàbọ̀ mi ẹ̀kan lọ́wọ́ ẹ máa rìkọ́ọ̀dù mi mò ń create content náà nìyẹn kìkìdá olórí burúkú gbogbo. Gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà nítorí pé kó lè bá di followers kó lè bá máa fi owó kó bá gbowó sáfù ara ẹ̀ ni. Èèlò náà ti gbà lọ́wọ́ ọ̀ràn babaláwo kú babẹ̀ báyìí nìsín owó kí nìgbò ń gbà owó ta nìgbò ti sunkún owó dé. Èèlò nìgbò ti wá béèrè èèlò nìgbò ti béèrè lọ́wọ́ babańlá kú babẹ̀ owó kí náà fẹ́ gbà because kò yé mi tí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ rárá mi mọ̀ tó jẹ́ tó dé tí lára ìfipọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ẹni tí ó bá ti lógo ni kì í lógun ẹni bá ti lógo ogun gbọ́dọ̀ wà so mọ̀ bí tán ti ṣèpàdé tán ti kóra wọn jọ o. Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni bọ̀ tó ń ṣe mẹ́wàá ó ń ṣe mẹ́wàá. Ó ń fèsì àwọn ajínigbé ẹ̀yin òkú òlábúlé Ẹ̀gbá níbi tẹ́ ti ń jókòó ti pàrágà torí ojú tí mò ń wé ojú ń pàrágà ni. Tí mo jọ́bùrì gan Sunday Igboho nínú póòsì nínú Oòduà Sunday Igboho lè kó. Póòsì wèrè wo póòsì kíni póòsì wèrè ní Oòduà wo kí láǹfààní Oòduà kí láǹfààní orógbó wọn apá kọ̀ láwẹ́ but everywhere láti ń gbúrò àwọn hunter everywhere láti ń gbúrò vigilante everywhere láti ń gbúrò àmọ̀tẹ́kùn àgbúrò PC níbì kankan kọ̀ wá nípò rẹ̀ lóòdùà ní Oòduà kí ni àǹfààní Oòduà kí láǹfààní orógbó yín apá kọ̀ láwẹ́ ajẹ́lẹ́nu okòrò ewé ẹ̀ ò ṣeé pọ́nkọ igi ẹ̀ ò ṣeé dáná atúní àfi bọ̀ òòṣà tán tún fi ń bọ̀ ó tún jó òòṣà líle. Fèsì mi láti bá mi fà ṣebí bá tí wọ́n wá gbé nígbà kan nílé. ọ̀ǹgbọ́n mẹ́ran ó ní bò lè fèsì kó bò ń fà á ó sọ̀rọ̀ ọmọ Fúlàní kan lẹ́ẹ̀kan kẹ́ wọ́n sọ pé àwọn máa fún lówó mọ́tò sanlé sanwó epo Ìgbòho ṣá that is number one. Secondly ọmọ kékeré lọ́gbọ́rọ́ tó sọ̀rọ̀ àwọn tó jẹ́ bàbá ẹ̀ ó ti kì í lọ péjọ eré ikú kí ló ń ṣe eré mọ́dé kí ló ń ṣe ìjọ tó táwọn bá tún rí pé ó tún ṣerú ẹ̀ ó jẹ sánná bàbí ìyà ó ti panu ẹ̀mọ́ látijọ́ náà o bẹ́ẹ̀ bá kí ọmọ mọ́lẹ́rẹ́ sí ọ sọ pé content ló ń ṣe òun lè dúró dègbò kò lè dúró dájá Ìgbòho lásán. What are you talking about? Táwọn bọ́lá táwọn wá rajà ní ilé ẹ̀ kó ṣe dàrẹ́tì ìfọ́ bó ṣe máa ń dàrẹ́tì. Ẹ kó sì lọ bàbá yín náà kí bàbá yín náà ó pè é. Now àkàndọ̀dà kó tó di pé máa kó lórí program yìí jàre so gbogbo ẹ̀yin èèyàn tí ń sẹ̀ǹdì ẹ̀ sí mi tó ń sọ pé ká sọ̀rọ̀ nípa ẹ̀ kí wàá lẹ́rù pa fẹ́ sọ ń pa eléyìí mi rò pé Ìgbòho ráàyè gbogbo nọ́sẹ̀nsì láti mọ̀ pé irú eléyìí lẹ́jọ́ ń bo lọ́jẹun kù sí bí Ìgbòho bá pè lẹ́jọ́ Ìgbòho náà ni ó tún gba lọ́ọ̀yà fún bó ṣe wáyé o lo àǹbẹ̀ o because àwọn tán jọ ń ṣe OPC wọ́n sá fún ni o I can say that o. Kí mo ní wọ́n ṣe wọ́n sá lọ fún wọn ní bá dá ṣíṣì so now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń send message sí mi pé ẹ fẹ́ bá àyàn sọ̀rọ̀ ní nkí àgbò yeah especially ńgbà tá gbé drone lọ àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ ní message mo dẹ̀ sọ fún ọ ní nọ́mbà ṣínà ìyẹn
Mr Wisdom mo fún ọ nọ́mbà ẹ̀ so mo nígbàgbọ́ pé a tún lè ráwọn èèyàn míì táwọn náà ní interest because àlàyé tí mo ṣe nípa drone yẹn ẹ má bínú o Ìgbòho ọ̀ràn mi iṣẹ́ o iṣẹ́ àdájẹ́ tèmi ni o ìgbà tí mo ṣàlàyé drone yẹn eléyìí tí ìgbìyànjú rà ó tún ní senior yẹn wọ́n ṣàlàyé àwọn iṣẹ́ bó bá ó lè rí èèyàn tó wà nínú ilé yóò sọ yé àwọn èèyàn tó wà ńbẹ̀ ní tó wà lára wọn tán gbé dání bóyá wọ́n ní nǹkan ìjà olóró lára yóò ṣàlàyé yóò gbé jáde ẹ máa rí clean and clear ẹ̀ẹ́dẹ̀ nígbòhùn ẹ̀ wọ́n ní $10,000 ni wọ́n ń tà á l'Amẹ́ríkà so ìyẹn gangan ni wọ́n máa ń lò fáwọn tẹ́rọ̀ so ṣùgbọ́n ilé tí agbára gbìyànjú ká náà ni gbìyànjú ṣe ń wo ó wá wù ẹ̀yin náà ẹ fẹ́ bá Ṣínà sọ̀rọ̀ ìyẹn Mr Wisdom nọ́mbà rẹ̀ lélẹ́yìí nọ́mbà Mr Wisdom ní ilé yìí Ìgbòho Òòṣà ò béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkankan Ìgbòho Òòṣà ò dẹ̀ rẹ́ mi níṣẹ́ wọn ò sì rẹ́ nìkankan ń ṣẹ́ kẹ́nìkan kọ́ dẹ̀ mọ́ sí kówó jọ lórúkọ Ìgbòho Òòṣà lẹ́niwẹ̀à Ìgbòho ní interest but èmi ń sọ torí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń test wa tí ń béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ bá ní interest o bọ́yá ẹ̀yin náà fẹ́ ra drone o ẹni nǹkan tẹ́ fẹ́ fi kún ìrù ẹkùn lọ́wọ́ ìrù ẹkùn ni Sunday Ìgbòho ibi ọ̀pá kò sì sunkún oúnjẹ sẹ́nìkankan ẹ pè Mr Wisdom sórí nọ́mbà yìí +234 706 714 6610 Mr Wisdom ni ó gbé àbúrò Sunday Ìgbòho gangan ni kìí jìnnà sí Sunday Ìgbòho àbúrò mi dáadáa ni kò ní fi kan pé méjì kò ní fi gbá kan bọ̀ kan nú gbogbo ń tẹ́ ẹ bá sọ ni ó ṣàlàyé fún Ìgbòho tóótó kò ní sàparùtù lẹ́ẹ̀kan sí +234 706 714 6610 +234 706 714 6610 nọ́mbà tẹ́lẹ̀ pé Mr Wisdom sínú akẹ́ndọ̀rọ̀ Awikonko Àjàó ara Awikonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá alábàbọ̀ ọlọ́rọ̀ ṣe ẹjẹ́ mọ́ fèrè ṣe lọ gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní gift pátápátá ẹ̀ ní mọ̀ bànújẹ́ ẹ̀ ní mọ̀ṣẹ́ ẹ̀ ní mọ̀ bójú ọmọ lágbára Ọlọ́run alágbèdá ò ní gbé yín o iṣẹ́ yín ò ní dìṣẹ́ lágbára Ọlọ́run ẹ mọ̀ rí náà ẹ mọ̀ rí lò nígbà gbogbo ẹ ní nà kàn tán kẹ́ tó rí kan mo mọ rírì yín mo appreciate yín gan gidi ni o ju bẹ́ẹ̀ ṣe máa ní lérò lọ torí mo mọ̀ páwọn èèyàn mo ti rí níbi páwọn èèyàn ra gift fún mi ẹ̀yin náà lè ra gift fún mi bẹ́ẹ̀ tí ẹ ra sticker tẹ́ bá ti rí kí ló dé so níbi ọwọ́ ọ̀tún yín bí tẹ́ tí ń wò mí yẹ ẹ máa rí $sign bẹ̀ ẹ máa rí gift ń bẹ̀ ẹ máa rí logo àbí icon gift níbẹ̀ kò sẹ́ni tí ọ̀dà mọ̀ tẹ́ bá ti click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn gift yẹn wà bí sticker náà ni wọ́n ṣe ṣe èyí olówó pọ́kú mbẹ́mbẹ́ kẹ́ẹ̀kan fi support mi náà ni tàbá ẹkú sẹ́ni mórí iṣẹ́ yá àánú Olódùmarè ní fi sílẹ̀ o. so n rò pé mo rí àwọn èèyàn tó ra gift fún mi oríṣiríṣi ní àwọn gift yẹn wọ́n ti ẹ̀ fi ṣe wọ́n fi ṣàwọn fàwọn kan ṣe bọ́ọ̀lù pẹ̀lú logo wọn Argentina, France, Spain, England, World Cup, soccer trophy, red card, park the bus. Eléyìí tán kàn kọ ní èdè Lárúbáwá náà wà ń bẹ̀. Eléyìí fortune cookie. Eléyìí wọ́n kàn kọ 100 sí. Eléyìí finger art. Eléyìí star. Eléyìí shopping cart. Eléyìí UAE salute. Eléyìí lantern cook àbí ilé MC chop eléyìí sparkles àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ gan ẹ̀ lè débẹ̀ kẹ́ sọ pé ìrírà eléyìí seaside eléyìí racing game ó rà nípa àwọn yẹn ló wọ́n dáadáa so ẹ̀yin náà ẹ wọ bẹ̀ kẹ́ ra send gift sí mi ẹ sáà mọ̀ bọ́n ṣe ń ṣe ní orí TikTok bẹ́ẹ̀ náà ló ṣe wà ń bí báyìí náà God bless you ibi òní báyìí ìbànújẹ́ òní kàn yín àtàwọn àtẹ̀yìn kájọ fà ìkúdẹ́gbẹ̀rẹ̀ I love you all orun ayọ̀ lásùn o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV
àti onídèmọdè tv fónídèmọdè game show ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí whatsapp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàró jire bí òní wọmi o orílẹ̀-èdè ilẹ̀ káàró jire òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o ó dàárọ̀ o òun ẹ̀ lásán I love you all bye bye. Bá o.